èèyàn léèwò lẹ ṣe àlàáfíà ní ẹwà ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi bí a ṣe gbọ́ wọ́n ní Mariam ní ipe Kabiyesi àti Queen Naomi ní Tobi lè fúlò ipe Tobi ò lè fúlò òun rárá ipe nítorí pé tí òun bá bẹ̀rẹ̀ pẹ̀lú Tobi allegedly bá ṣe gbọ́ ni o wọ́n ní tóun bá strike pẹ̀lú Tobi ipe nǹkan tí àwọn ṣe tí lè fi jóná gbogbo ayé ló máa gbọ́ o bí a ṣe gbọ́ nìyẹn o ẹ̀yin èèyàn lé ipe kí ló dé nísìn tó jẹ́ pé ó ń portray àwọn bí èèyàn burúkú níwájú Kabiyesi àti Queen Naomi ipe ó ń sọ pé kí àwọn jáde nínú palace wípé ṣebí òun náà tẹ́lẹ̀ ṣebí kò support Queen Naomi ipò ṣe wá jẹ́ nísìn ni Tobi ń support Queen Naomi ipe ṣùgbọ́n Tobi ò lè fún lòun o ipe Kabiyesi nìkan àti Queen Naomi ní Tobi lè fún ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí pé à ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti ìṣe wa a dẹ̀ tún sọ nítorí àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn létẹ̀bà tí subscribe o ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lórí channel yìí ní ọ̀lọ́kọ̀ òjọ̀kan owó pọ́kú ló bá dé o ẹ kàn sí wa ní masholagistv@gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ tá a gbọ́ yìí wípé Mariam sọ òun ni àgbéwá fún yín. Wọ́n ní àǹtí wa wọ́n ló ní tí òun bá bẹ̀rẹ̀ pẹ̀lú Tobi ò ní láìkẹ́ o allegedly ipe Queen Naomi àti Kabiyesi nìkan ni Tobi lè fúl ipe Tobi ò lè fúl òun ipe tóun bá strike tóun bá bẹ̀rẹ̀ tóun bá sọ gbogbo nǹkan tóun fẹ́ sọ wípé Kabiyesi gan wọ́n máa lanu sílẹ̀ ni àmọ́ nǹkan tí àǹtí wa fẹ́ sọ o ẹ̀yin náà mọ̀ pé a rí pé ayọ̀ ìdùnnú ó sọ nínú pálásì Kabiyesi pẹ̀lú àwọn ìbejì èyí tí Olori Tobi bí. Ìgbà tí Olori Tobi dẹ̀ bí ọmọ yìí ó bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Queen Naomi ó bẹ̀rẹ̀ sí pariwo fún aráyé gbogbo testimony ẹ̀ nípa oyún tó ní kó tó di pò bímọ. Ewu ńlá ni fún obìnrin láti bí ọmọ because wọ́n ní ìtorí ẹ̀ náà fi máa ń kí wa kú ewu tí èèyàn bá gbé ọmọ sínú fún oṣù mẹ́sàn-án nǹkan kí nǹkan ló lè ṣẹlẹ̀ ṣùgbọ́n mo bá Tobi yọ̀ mo bá dúpẹ́ pé ó bí ọmọ ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ìgbà tí Tobi dẹ̀ ti bí ọmọ yìí àmọ́ àwọn tó yẹ pé inú wọn dùn àmọ́ àwọn tó yẹ pé inú wọn ò dùn ṣùgbọ́n gbogbo àwọn èèyàn ló ń lọ sílé ẹ̀ màmá wọn tó lọ ń kí wọn kú ewu ọmọ níbẹ̀. Recently la gbọ́ wípé àǹtí wa lọ síbẹ̀ ṣùgbọ́n wọn ò jẹ́ kán rí bébì nítorí pé wọ́n ní bébì àti màmá ẹ̀ ń sùn ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ yẹn wọn kì í sùn lóru àárọ̀ náà máa ń sùn ojúmọ́ náà máa ń sùn ìgbà tí wọ́n bá dẹ̀ ń sùn nìyá náà á láyè láǹfààní láti sùn. Ẹ mọ̀ wípé lẹ́yìn ìgbà tí Tobi bímọ Kabiyesi bẹ̀ Queen Naomi ipe kí wọ́n lọ bá wọn gbàdúrà fún àwọn ọmọ yìí. Lẹ́yìn yẹn Kabiyesi tún sọ wípé kí Queen Naomi bá wọn anoint àwọn ọmọ yìí. Then lẹ́yìn yẹn ni Kabiyesi tún rán Dr. Lizzie àti Dr. Queen Naomi wípé kí wọ́n lọ gbé àwọn ẹ̀bùn ńláńlá fún Olori Tobi. Ṣùgbọ́n wọ́n ní pé àǹtí wa jealous o pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ipe nítorí pé àǹtí wo rí bébì àti ìgbésẹ̀ tí Kabiyesi ń gbé láti ṣe àwọn nǹkan tó ń ṣe wọ́n ní ṣe ni àǹtí wa jealous. Ẹ̀yin èèyàn lé ìgbà tí a wá gbọ́ tí àǹtí wa jáde pé Olori Tobi o ó kàn ń fúlù Kabiyesi àti Queen Naomi ní o kò lè fúlù òun o ọ̀rọ̀ yìí ó jọ wá lójú ọ̀rọ̀ yìí ó kà wá ní àyà ipe
kí ni àǹtí wa tún sọ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ ṣé èèyàn tún máa ń wúrú wàí fún ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ ni kí àǹtí wa tiẹ̀ fi ara balẹ̀ kán fi ọmọ lọ́rùn sílẹ̀ kí ó lè fi ayọ̀ àti àlàáfíà tọ́jú àwọn twins. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ti jẹ́ kí Kábíyèsí mọ̀ pé àwọn accept Olori Tobi àti Dr. Elizabeth láti dúró sínú palace pẹ̀lú àwọn. Bóyá nǹkan tó ń bí àǹtí wa nínú ni o àmọ́ ẹ̀yin ará ilé. Bóyá ọ̀rọ̀ pé wọn jẹ́ kán rí bébì ló ń bí wọn nínú ni o àmọ́. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn tá bá tún gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ní agbára Ọlọ́run ẹ̀yin ará ilé òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.